ó tún ti rúgbó bọ̀ ọ́ láàrin àwọn NURTW pàápàá láàrin MC Olúọmọ àti Alhaji Sego. Ẹ̀yin èèyàn wa, Legacy Nation ló jáde ló tú ọ̀rọ̀ palẹ̀. Kí ló sọ? Àwọn wo ló sọ wípé wọn ò fẹ́ kí àlàáfíà wà láàrin Sego àti MC Olúọmọ nítorí ohun tó fẹ́ máa rí jẹ, nítorí bó ṣe fẹ́ máa penetrate ẹ̀yin èèyàn wa? Irú ètò wo ló sọ pé wọ́n ti ń ṣe sílẹ̀ fún Sego wípé ìfúra lóògùn àgbà ó, ẹ̀yin èèyàn eléyìí lágbára o? Kí ló sọ nípa àwọn tó jẹ́ pé wọ́n ṣe caretaker káàkiri ní ọ̀dọ̀ àwọn onímárúwá nǹkan lóríṣiríṣi tí wọ́n ṣe lọ́dọ̀ ara wọn? Ẹ̀yin èèyàn wa, ẹ wo ọ̀rọ̀ yìí, ó ṣàlàyé ó sọ ìdí tọ́rọ̀ ṣíṣe rí báyìí. Kí ló sọ nípa ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì? Ṣán fowó kún ni àbí wọn ò fowó kún? Kí ló máa ṣẹlẹ̀? Kí ni gbogbo pílánù tó sọ wípé ó ti wà ńlẹ̀ o? Pé à ń wó gangan lára ni lásìkò yìí lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, àwọn wo ló sọ wípé wọ́n ti Sego láti ṣe àwọn kankan, láti gbé àwọn ìgbésẹ̀ kan tó jẹ́ pé kò fi bẹ́ẹ̀ tẹ́ àwọn kan lọ́rùn? Ẹ̀yin èèyàn wa, Legacy Nation ló sọ̀rọ̀, ló tú gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ o. Ẹ jẹ́ a gbóhùn lẹ́nu ẹ̀. Torí mo sọ fún wọn pé màá dúró dè yìí, géèmù tó lè fẹ́ gbá mo ti rí gbogbo géèmù wọn tán, so ó bẹ́tà ọ̀rọ̀ yìí. Àwọn kan máa bú mi o, bẹ̀tà àwọn tó mọ̀ lóòótọ́ máa mọ̀ lóòótọ́. Torí pé àkọ́kọ́ ni pé wọn ò gbàdúrà kí Sego, wọ́n ti dúró de pé olóyè Sego kò lè lo 4 years, kò lè lo ojú 4 years lọ tí wọ́n máa fi kúrò. Wọn náà ti dúró, wọ́n ti ń sáré ẹ̀, wọ́n dẹ̀ ti ń gbá máàkì ẹ̀. But èmi sọ fún yín pé ṣe bẹ́yìn lẹ́lẹ́ ẹ̀yà wèrè, géèmù tẹ́lẹ̀ fẹ́ gbà yẹn ẹ̀ ní rí gbà, ẹ̀ẹ̀dẹ̀ ní lọ, èmi ò lè ní jẹ́ ẹ lọ. Mo mọ̀ kẹ́ máa lọ ṣojú ayé sìn, máa sáré lọ ṣojú ayé pé irọ́ ni bàbá yẹn pa ó, kí ni ẹ mọ̀ lọ́kàn ara yín, ẹ bá máa wá ṣépè fún ẹgbẹ́ àwèrè yìí ti lọ jáṣẹ́. Mo jáṣẹ́ nítorí pé mo kẹ́ mo jọkọ́ sọ fún mi ní ẹ kọ́kọ́ wo èjì yín náà. Kí ni èjì yín sìn? Ok, 51, 52, 53, 54, 55 nínú yín àbí? Now, ẹ bá Sego lo ẹ tẹnu ẹ wá wò pé èyí náà tí wọ́n sọ lára yín pé ṣe bá ṣe máa bá láìfù wa lọ lélẹ̀ àtún máa lọ àwọn ọ̀dà sísè àtún máa tò torí pé ẹ̀yin tẹ wà yẹn tẹ tò lókè yẹn, èyí tí sèṣà máa ń wà lójú yín wà ń bẹ, ẹ tó fẹ́ jẹ tẹ́ṣọ́ra wà ń bẹ, ẹ tó fẹ́ lé kúdẹ̀tì náà bọ́lẹ̀ tó nǹkan fẹ́ jẹ sẹ́kẹ́tìrì tó fẹ́ jẹ gbogbo yín ti wà ń bẹ. Nínú setup tó dẹ̀ setup, nínú àwọn tó setup yẹn tó ń lé stage ṣàmà yẹn, kò ń ṣe pé mo fi jánu, Ọlọ́run bá ń gbọ́ wàláì ẹ̀kọ́ máa bínú lálẹ́ Ọlọ́run ní máàkì tó ń gbá kò sí kúdẹ̀tì ń bẹ, àjẹ kò sí kúdẹ̀tì ń bẹ Ọlọ́run, torí pé ẹṣin burúkú làwọn eléyìí, ẹṣin òdẹ kọkú ni wọ́n já wèrè gan. Ṣùgbọ́n àwọn àṣírí kọ̀ọ̀kan náà ti tú sọ́wọ́ àwọn tó yẹ kó tú sí lọ́wọ́, àwọn àṣírí kan náà ti tú sọ́wọ́ àwọn tó yẹ kó wà lọ́wọ́, ṣùgbọ́n wà undergroundly ni. Àmọ́ mo sọ fún yín wípé ṣe rí kàkà kékú má jẹ ṣèṣe yín yẹn, ẹ̀yin gan ò ní rí nǹkan kan jẹ, nítorí pé mi àtọ̀tún àtòsí ilẹ̀kùn ní mi tó ṣí sínú tó ṣí síta, ní lọ́bì kankan, torí pé a ti dúró pé kò sọ̀rọ̀. Sego lè lo ọdún 4 lọ, kò lè lọ́dún 8 láíláí, ṣó fẹ́ lo amọ́gbà ni? Àgbà kó lo ọmọ lo amọ́gbà, òun ló máa lo amọ́gbà. Ṣùgbọ́n mi dẹ̀ sọ fún Sego pé tí Sego àti Olúọmọ bá jọ join hands together, wọ́n máa kó àǹkọ̀pù sí gbogbo yín lọ́wọ́, ní lọ́bì kankan, ẹ máa padà lóyà pa ni. Ṣùgbọ́n àdúrà yín ni pé kí ìjà Olúọmọ àti Sego máa lọ, kẹ́yìn lè ráyè ń ta kìtìkàǹkò tó Olúọmọ ní ẹ̀yin ò tó bẹ́ẹ̀. Mo fún yín example, láyé Alhaji Àkànní Ọlọ́run wà, Alhaji Rafiu Àkànní Ọlọ́run wà ibà wa rí sí, gbogbo yín ó mọ̀ yín, ó dẹ̀ níbi tó fi yín sí kò fún yín láyè. Gbogbo yín ẹjọ́ ṣe most gbogbo yín ẹjọ́ ṣe Steam Lagos ni, pẹ̀ tó fi oníkálukú lẹ̀ sáyé yín, ó gbá géèmù yẹn fún yín because ó mọ̀ yín dára, ó fi yín lẹ̀ sáyé yín. Láyé Àgbẹ̀dẹ, Tajudeen Àgbẹ̀dẹ, Badaru, ó mọ̀ yín, òun náà ó gbé yín sẹ́gbẹ́ kan, ó rárá ń bọ yín lẹ́gbẹ̀gbẹ́, ó dẹ̀ ó fi yín síbi tó yẹ kó fi yín sí. Láyé Olúọmọ, òun náà mọ géèmù yẹn, ó mọ ẹnu ẹ̀, ó fi yín síbi tó yẹ kó fi yín sí,
bẹ̀ ó dà á bọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ kankan. The greatest mistake tí Sego ṣe ni pé ó wá kó gbogbo yín wá, ó wá dà gbogbo yín sínú ọkọ̀ yẹn. Ọkọ̀ yẹn máa ṣóòkì ẹ̀ lọ́rùn, mo pariwo ń gbà yẹn pé bàbá padà, ìyẹn ló yẹ pé padà. Ẹni tó bá wọn tí ń gbà yẹn, mò ń sọ pé padà, nǹkan tó ń ṣe kò sẹ́ni tó ṣe, kò sí ṣàmà tó ṣe, padà má lọ, kò ságbára tó fẹ́ mọ́, kò sí nǹkan tó fẹ́ mọ̀, padà. Wá ń fi ẹran ṣọ́ ológbò. Now jẹ́ kí n lọ báyìí, ṣé mo kí now jẹ́ kí n máa ní ká wo àwọn mistake kéékèèké kan tó ń lọ ní Lagos State as for now. Ní Lagos State as for now, mo busy máa pè padà, mo busy máa pè padà later. Ní Lagos State as for now, wọ́n mọ̀ fẹ́ máa fọwọ́ rú ìjọba yẹn, wọ́n dàrú, wọ́n ní àwọn èèyàn lára díẹ̀díẹ̀. Tẹ́ bá ní wọ́n ní èèyàn lára, wọ́n ní àwọn èèyàn lára, because mo lè sọ pé gbogbo márúwá Lagos State ń sìn, or be 120 plus branches ló wà dissolve ní Lagos State as at today. This is going to 2 years now. 2 years. 13 ṣetẹ́nà yìí. And nígbà tí Sego fẹ́ dé, ó ní mi ò ní dissolve bí kankan. Everybody máa gbádùn, everybody máa jẹ fresh tomato. Kò sí fresh tomato kankan. All Lagos State, half of Lagos State, more than half, ó wà dissolve as at today. Gbogbo àwọn people ìtàn wọ everybody ló ṣe caretaker lọ́wọ́. Wọ́n ṣe caretaker káàkiri. Caretaker tó ń ṣe yìí, ó máa padà tell lára Sego tó bá dọ̀la, a máa dúró dè pé ìgbà tí ó di 2 years more plus ni wọ́n fi ń ṣe caretaker. Àwọn people yìí wá ń gbádùn ara wọn tó lé ní àwọn lọ ń jálé onílé. Wọ́n lọ ṣe, even àwọn onímọ́tò ló lọ ṣe caretaker lọ́dọ̀ àwọn onímárúwá. Wọ́n ṣe caretaker káàkiri. Ẹ̀yin ló ń ṣe caretaker nílé onílé, but fẹ́ kan jálé tiyín. Nígbà ayé Olúọmọ yín dẹ̀ people yìí dẹ̀ lẹ́ ń pariwo pé wọ́n ṣe caretaker níbì kan, wọ́n ṣe caretaker níbì kan, wọ́n ṣe caretaker níbì kan. The same ọ̀rọ̀ tẹ́ fi bú Olúọmọ níjọ́ náà lọ́hùn pé wọ́n ṣe caretaker, the same thing lẹ́ ń ṣe lé ní gbogbo yín. Ìkà ni gbogbo yín. Ṣùgbọ́n àwọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ lábẹ́lẹ̀, wọ́n sunkún, wọ́n kérora lábẹ́lẹ̀, wọ́n ṣépè, ara ni wọ́n. Ẹ̀yin gbádùn, ẹ̀yin wá máa bọ́ta sórí social media pé Sego Nation ìgbádùn, irọ́ dẹ̀ ni, nítorí pé nǹkan tẹ́ ń pè ní ìgbádùn yẹn, ilé onílé ni gbogbo yín wà tẹ́ ń ṣe caretaker lọ́wọ́, tẹ́ ń jálé onílé, tẹ́ ń fara ní àwọn èèyàn, tẹ́ dẹ̀ ń sọ láì gbàgbé Olúọmọ burú, Olúọmọ ṣe caretaker. Ọdún 2 ló ń lọ yìí o tí ò sẹ́tù, tẹ́ dẹ̀ wà ní onílé, tẹ́ ń gbádùn. Ṣùgbọ́n gbogbo tẹ́ ń gbé lọ yìí, orí Sego ló ń bọ̀ padà tó bá dọ̀, ló máa fi bulé ìbú. Mo yẹ sọ pé padà. Àwọn people yìí ò like ìdìmánà yìí. Gbogbo tó à ń wo yà ń wò, à ń lọ pé àwọn people yìí kú ni wọ́n dẹ̀ máa yín Sego ẹ jẹ́ ká lọ síbi, ẹ ṣe caretaker lọ́dọ̀ márúwá, ẹ ṣe caretaker lọ́dọ̀ ọlọ́kadà, ẹ ṣe caretaker lọ́dọ̀ onímọ́tò, ẹ wọ everywhere in Lagos State. That is one. Number 2, ẹ wá ti Sego kó fi owó kún owó ticket àtọ̀wọn onímárúwá. Àbí tó ti ń gba márùn ẹ kó lé wọn lọ́wọ́ yẹ máa já. Láyé Olúọmọ oníye tó ń já, nísìnyí ó ti di ×3. These are the game tí àwọn people yìí ń tì, tó ń push. But now jẹ́ kí wọ́n sọ àwọn wá dúró pé wọ́n jùmọ̀ Sego púpọ̀, wọ́n dúró àwọn wá lọ fèsì caretaker táwọn ń jẹ yẹn pé káwọn máa gbádùn, káwọn máa jẹ caretaker lọ. Wọ́n wá fi inú state rẹ̀ pé àbọ̀ wá bá ní tí Sego bá fẹ́ mọ̀ báwọn people yìí wọ́n máa gbéná wojú òun, kó withdraw gbogbo Lagos State caretaker, kó withdraw everybody padà, kó wá fi gbogbo àwọn tó wà nínú ilé, because àwọn yẹn náà ń kà ó pé ọdún 2 lè àwọn eléyìí táwọn tí national union tí balance everywhere ò balance o. This is 2 years since ti gbogbo wọn tó ń gbé caretaker bí àwọn tó ń pariwo tí mo sọ fún ìlànà pé wọn lóyà Sego Nation Sego, gbogbo wọn ló wà nílé onílé tí wọ́n lọ ṣe caretaker káàkiri.
wọn jókòó sínú ilé wọn àwọn onímàrúwá àwọn ọjọ́ gbádùn ara wọn àwọn ọlọ́kadà àwọn ọjọ́ gbádùn ara wọn àwọn onímọ́tò mi gan ọjọ́ àwọn náà ṣe kíátìkà káàkiri tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe ni ẹgbẹ́ onímàrúwá kó lọ ṣe kíátìkà nílé ara wọn kó màrúwá ṣe màrúwá àwọn onímọ́tò náà lẹ́ ń gbé lọ́bẹ̀ kán lọ ṣe nítorí àti fẹ́ satisfy wọn torí pé o ti kó àwọn kìnìún jọ tó o bá dẹ̀ bọ́ wọn problem ló máa padà jẹ́ kò dẹ̀ wá lè jẹ́ problem fún ẹ tó o bá wà níbi tó yẹ kó o wà mo ṣe sọ pé padà yìí ni pé go back láti jọ wà pẹ̀lú torí pé Sego ò lè dá ṣe gbogbo àwọn pípù ìbọn ṣe ya wèrè tó bọ́ ṣe láwọn ya wèrè tó Olúọmọ lè mú ilẹ̀pọ̀n dání Olúọmọ mọ nítorí pé Olúọmọ mọ agbára lò ó dẹ̀ ní kìtìkàǹkò tí gbogbo wọn ò lè lọ lábẹ́ ẹ̀ so wọn ò lè gbà kí Sego àti Olúọmọ parí ìjà wọ́n gbọ́dọ̀ jẹ́ káwọn méjèèjì máa jà lọ káwọn lè penetrate lọ síbi tí àwọn lọ now àwọn oríṣiríṣi nǹkan oríṣiríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ oríṣi ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n máa fi ń gbé stain bá state chairman ó ti wà ńlẹ̀ but mẹ́ta bá náà wó dáadáa ṣé mi ò láìkì Sego ni àbáwọn pípù yìí ni ò láìkì Sego mo ní tó bá dojú ọwájú ẹ máa mọ̀ àdè máa rí ó dẹ̀ máa hàn ó máa hàn tó bá jẹ́ pé àwọn ni nígbà tó ń bọ̀ tó Sego ń bọ̀ gbà lọ́ní pé ní ó mọ kíátẹ́kà ní ó mọ ẹnìkan lọlé ẹnìkan ní ó mọ ẹnìkan ṣe kíní kan ní ó mọ kíní kan ibo lẹ́yìn wà lé nìsín gbogbo nǹkan tẹ́ fi bú Olúọmọ tí gbogbo ibi tá a jẹ́ fi bú Olúọmọ ẹ̀wọ̀n ṣe kí lẹ̀ ń ṣe lé ní báyìí sìn kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí níbo lẹ̀ ń wà báyìí now wọ́n tún wá ṣe débi kí gbogbo àwọn tó lóyà Olúọmọ kódà kíní kan máa ń wà máa sọ pé when you win war you win peace gbogbo àwọn tó tẹ̀lé Olúọmọ pátá gbogbo àwọn tó lóyà Olúọmọ tó tẹ̀lé Olúọmọ pátá ìta ni gbogbo wọn wà báyìí kò sẹ́nibọ̀dì inú ilé nu wọn àwọn tó jẹ́ àwọn tó náà àwọn ṣe Sego Nation wọ́n advise pé àmágbà wọ́n ti gbogbo wọn síta láti lè fẹ́ kí Olúọmọ máa bínú kó máa boil ìyẹn náà dẹ̀ dákẹ́ dẹ̀ wọ́n kò sọ̀rọ̀ torí tí wọ́n fẹ́ ni láti máa achieve normal wọ́n lè ṣẹ̀ ó lè ti gbé àwọn tó ṣe Olúọmọ Nation ó lè ṣe kíní kan but tí àwọn bá ti jọba ó ti dọ̀gá gbogbo wọn tó bá ti di ok ìwọ ṣẹ̀ ok máa bẹ fún díẹ̀ lè bá wílà níbi oṣù 2-3 padà sáàyè ẹ̀yà wọn náà ṣẹ̀ padà sáàyè wọn náà ṣẹ̀ padà sáàyè kó lọ mọ́ má bínú kan máa jọ́ kẹ́kẹ́ gbogbo àwọn ọmọ mi àti gbogbo àwọn tó jẹ́ èèyàn mi gbẹ èèyàn máa ń yógun jà ní no matter what èèyàn máa ń make a peace tán pátápátá pé jẹ́kíkí ní ìpè ṣùgbọ́n àwọn tó wà lẹ́yìn yìí gangan ni irú sídá iná burúkú ni wọ́n iná burúkú sórí nǹkan ṣóò tí mo ṣe lálẹ́ mo ń bírèkì agbára wọn wọ́n wọ́n pé ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ lè má ẹ̀ tí làtà yẹn bá jiná ó máa gbọ́ mi yé pé ọwọ́ yìí nǹkan òun gé mo ń gé agbára yín bẹ́ẹ̀ mo ṣe ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ yìí mo ń gé agbára yẹn dànù ni o mo ń gé àwọn tí mo ń gé wọ́n ṣe wà ìtọ́ máa ń wò mí inú máa bí wọ́n gan inú máa bí wọ́n gan àwọn máa pa àgọ̀gọ̀ wèrè ní bọ̀bọ̀ iṣẹ́ wèrè tó lè ṣèkì wa náà ni nǹkan tó ń sọ yìí ó ń gé agbára yẹn ni mo torí mo ti ń gé agbára yẹn dànù síta ṣé àwọn tí ò wá understand àtàwọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n wọ̀ wọn tó máa ń kọ́mẹ̀tì burúkú tó máa ń pọ̀ jù àwọn obìnrin àwọn girlfriend àwọn tí ò tó nǹkan kan àwọn girlfriend àwọn ló máa ń wá àwọn girlfriend wọn ló máa ń sábà wá tó wá láwọn obìnrin mi tó bá jábẹ́ obìnrin tó wá kọ́mẹ̀tì tí ò ní làákàyè ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ò mọ inside ò mọ outside ò mọ kí ló ń ṣẹlẹ̀ nínú gangan ẹlòmíì àkọ́ bọ́ sórí social media àkọ́ máa kẹ́ get out you don't like Sego you are ọ̀tá Sego ní ẹ́ yà tó ní kò dẹ̀ níwọ̀ èmi ò ń dá yín lóhùn ẹ̀yin tó lẹ́yìn kọ́ lèmi ń bá sọ̀rọ̀ àwọn tèmi ń bá sọ̀rọ̀ àwọn kàńdàkàn yín lèmi ń bá sọ̀rọ̀ àwọn tájọ mọ́ra wa àwọn tó mọ̀ you see me I see you you know me I know you àwọn tí ọ̀rọ̀ tí mò ń bá wí tó ń jó lára pé wèrè yìí ń jáṣẹ́ because níbi tó ti dúró de Sego ò lè ever expect ẹ̀ láíláí àwọn àdẹ̀ ti rí èmi ti rí irun because kò sí géèmù tó wọn lè ń gbá bọ̀ táwọn ò tí rí because ojú wa jìndò dáadáa nínú iṣẹ́ yẹn
ojú wa ni oṣù lè fẹ́ Ọlọ́run ọba ń gbọ́ Ọlọ́run ọba ń gbọ́ Ọlọ́run ọba ń gbọ́ tí Kisego gbé 50 million gbogbo 100 million pé ẹgbà bá mi send ẹ bá mi mo fẹ́ fún legacy tó lú ọmọ ò bá approve mi ò ní gbà. That is me. I don't worship money. Me worship owó mi dẹ̀ sáré tẹ̀lé owó. Mo believe lórí integrity. Mo dẹ̀ believe lórí loyalty. That is me. Tó bá jẹ́ pé máa watch me èmi náà máa ń fò káàkiri bí ẹdìyẹ bẹ́ẹ̀ ṣe máa ń fò mi ní sí nílùú òyìnbó lénìí. Bí tẹ́ wà lèmi náà bá gbogbo àjọ máa rọ̀ fún ẹ̀ nílé mi. But mo dúró lórí stand mi pé when I said no ni. Tí wọ́n lè sọ fún mi pé yes ọmọ yes ni ní padà. Ní tó bá fẹ́ já sí ni kó já sí. Pé mo fẹ́ wọ prison yard láyé mi loyalty ló gbé mi débẹ̀. Tẹ́yìn fúnra yín náà mọ̀ loyalty ló gbé mi débẹ̀ pé no mo ní padà sẹ́. Loyalty ló gbé mi débẹ̀. Kò dẹ́ ṣe pé kọ́bọ̀ ni mò ń gbà níbẹ̀ mo ti sọ́rí lórí bíbá yìí. Mo kàn lọ bèrè lọ́wọ́ ọ̀gá mi gbà bí mo ṣe ní ọkọ̀ máa ṣe bí ẹlẹ́gẹ́sẹ̀ ń gbọ́ ma ni mo kàn máa ń wẹ̀ lómi ni loyalty tí mo ní sí Alhaji Rafiu Àkànní Ọlọ́run wa tí mo dúró pa nígbà tí mo tó yẹ pé last man standing. ẹ ti rí báyìí iṣẹ́ ẹ ti gbọ́ báyìí òun náà nìyẹn o òun lẹ ti gbọ́ lẹ́nu Legacy Nation yìí o ẹ ti gbọ́ gbogbo ohun tó sọ ẹ tó ń lọ nípa àwọn tí wọ́n fẹ́ máa dá wàhálà alẹ́ ń gbogbo ìgbà báwo ló ṣe máa jẹ́ ẹ̀yin náà drop comment yín remember to like share and follow us thanks for watching á lọ fún ìpolówó ọjà WhatsApp number page.